Hey. Hey. Ojú òṣùnà fún ẹpínlẹ̀ tí mọ́ ni. Dìde kó gbálẹ̀ lọ́jọ́. Mo ṣe lè máa kọ́rọ̀ màlẹ́. Bí o ṣe ń gbádùn mi nìyà. Kí wá ní ẹni ṣe? Dìde. Ṣé o fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ lọ bí ọjọ́ mélòó? Mo ní kó dìde. Ṣé o ò níṣẹ́ ni? O ti rí ibi tó fẹ́ tẹ̀bà sí. Kó ṣì kúrò lórí bẹ́ẹ̀ mi jọ. Àbẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ rùn. Wá, o ti fowó ẹ̀ ránṣẹ́ sí ẹ. Mo dẹ̀ fẹ́ lọ múra bíṣẹ́. Má jẹ́ kí n jáde nínú balùwẹ̀ yẹn kí n tún bẹ níbí báyìí. Ó fi àbíwẹ́ má mi ló ṣe sí. Máa bí mi. Mi ò ní tún sọ o. Ẹjọ́ ẹ̀kọ́. Ṣé tó bá ikú tó bóyá ṣe láàrin ilé ṣé mo máa tẹ̀lé? It's not your fault. Ṣé bí èèyàn gidi lánàá ó ń act nice. Ṣé wàá lè jẹ́ kí ìwẹ̀ Malik? Kò ní dáhùn lórí burúkú. Malik, ṣé wàá lè jẹ́ kí ìwẹ̀ kí n tó máa lọ? Ìrànkò burúkú kò ní dá mi lóhùn. Then mo wò pé ibẹ̀ ló máa gbé box yẹn sí. Wọn need láti ṣe àwọn electrical work yẹn sórí different boxes. Kó ṣe sórí ẹyọ kan since you have a standby generator for that course already. It will be a waste of resources ká sọ pé àṣẹṣe yẹn separate gbogbo àwọn wire works yẹn so ká kò ṣe gbogbo ẹ̀ and that's it sir. Ìfẹ́. Sir? Kí láago sọ? Aago 11 ṣẹ̀lù ni sir. Orí ò kì í pé tó bá ti dàgún 11 bí. Sir? Ìbéèrè ni mo béèrè o. Wọ́n máa ń pè. Torí ẹ bá pè ní wàá mọ̀ pé kọ́tọ́kọ́tọ́ ní gbogbo nǹkan tó ń sọ látẹ̀kùn. Ìwọ náà wo nǹkan tó ṣe sí párágráfì. Gbé sókè. Wo nǹkan tó ṣe sí párágráfì. Ṣó bójú mu báyìí? Kí ló wá dé tó fi gbé wá síwájú mi? Mo kò wò pé. Gbé kúrò wájú mi kó lọ tún ṣe jọ. Sorry sir. Wá. Tó bá dẹ̀ lọ bẹ̀ yẹn fún mi, tí wọ́n bá fún wa ní iṣẹ́ yìí. Èmi àti àtẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan ní iléeṣẹ́ yìí. Ṣé bó mọ̀ mí? Bẹ́ẹ̀ni sir, wọ́n máa fún wa wá lá ní sir. Get out. Get out. Sorry sir. Mami, báyìí kọ́ ẹ máa kọjú kámẹ́rà yẹn sókè ni. Mo ti ń rojú yín báyìí. Ṣé wàá pa? Ọkọ mi Akànnì, ṣàlàáfíà ni. Bẹ́ẹ̀ni ma. Mo ní ìròyìn pátì rìtáyámẹ́ǹtì tá a ṣe ni tó akúkú mọ̀ pé gbogbo ìta sẹ́ǹdì sí kò sí kankan tó máa open bẹ́ẹ̀. Mami, màá wò wọ́n tí n bá ṣe tán, ṣẹ́gbọ́n. Akànnì, tó o bá rí bó ṣe yẹ mí pátì yìí máa dùn gan o, ó kàn dùn mí pò wá ni. Kápò wá ni kó wá rí báwọn èèyàn mi ṣe dìde sí mi tí wọ́n yẹ́ mi sí tí wọ́n pọ́n mi lé. Mami, iṣẹ́ ni ò jẹ́ kí n ráyè. Ó parí. Iṣẹ́ ni ò jẹ́ kó ráyè wá. Ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ni? Nígbà tí ìyá Lékè ṣe tiẹ̀ ní last month, tó bá rí bí Lékè àti ìyàwó àtàwọn ọmọ bí wọ́n ṣe dúró tí ìyá Lékè tó yẹ wọ́n gan. Èmi ni mo ṣe rìtáyámẹ́ǹtì bẹ́ẹ̀ ò ṣe pọ̀ tó kò sọmọ mi ń bẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé bí mo fowó ránṣẹ́ sí yín tẹ́ bá ra màálù 2 gan nínú owó yẹn ó ká. Owó ló yẹ kémi ó mọ̀ jẹ. Ṣówó tó kọ́mọ ẹni ó yẹ ni sí. Ṣówó ló ṣe gbogbo nǹkan tán ni. Owó ọ̀tọ̀ ayé ọmọ ọ̀tọ̀ ni. Ṣé bí wàá ti Lékè jọ ṣe kékeré ni? Ọmọ 2 nìyàwó ẹ̀ ti bí tí wọ́n jọ wá síbi ìnáwó ìyá Lékè. Gbogbo àwọn ọmọ àbúrò mi pátápátá tó jóbìnrin àti tó jọkùnrin gbogbo wọn náà ìtójọkùnrin ti níyàwó ìtójóbìnrin gbogbo wọn ti bímọ ní ọkọ kí ló sọmọ ti tèmi Màlékì. Wò ó àsìkò ti tó báyìí tí mo fẹ́ mú ìyàwó rẹ̀ torí ó fìgbà kankan múnú mi dùn rárá. Mi ò múnú yín dùn. Bẹ́ẹ̀ èmi ni mò ń tọ́jú yín jù. Kí ló fi ń tọ́jú mi? Ṣówó nìkan lèèyàn fi ń tọ́jú àgbà ni? Ṣówó nìkan ni ìdùnnú àgbà? Tó o bá níyàwó tó o bímọ fún mi ló ṣẹ̀ṣẹ̀ múnú mi dùn ló ṣe ń tó fẹ́. Ó tiẹ̀ wá dà mo ti rìtáyà báyìí. Tó o bá kọ̀ tó o mú ìyàwó rẹ̀ wá bá mi bóyá kí n wá bọ̀ fúnra mi. Ìyẹn nǹkan. Bábí, ilẹ̀ ti ṣú mo fẹ́ sùn. Lásìkò tí mò ń bẹ sọ̀rọ̀ pàtàkì ló sọ fẹ́mi pé o fẹ́ sùn. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ìṣókò ju oorun tó fẹ́ sùn lọ?
Malik jọ ṣòkòbó ni ẹni àbígé. tó lẹ́yìn ọmọkùnrin ìsìn tá bá ti rí yín tẹ́ ẹ̀ kì í fẹ́ róbìnrin sójú rárá ajẹ́pọ̀kùnrin ẹgbẹ́ yín lẹ́yìn tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan jẹ́wọ́ fún mi. Màámi ṣe bẹ́ẹ̀ mẹni tí mò ń fẹ́. kò ní yẹ àwòrán tó ti sẹ́ǹdì sí mi èwo la mọ̀ kókó tó ń fẹ́ bẹ́ẹ̀ kásẹ̀ wá gbà pé o sẹ́ǹdì àwòrán sí mi kí ló ní ẹ láti má mú ẹni yẹn wá bá mi látijọ́ tí mo ti ń pariwo fún ẹ pé mo fẹ́ rí mo fẹ́ rí. ìkankan náà ni ẹ ṣáà ti rí báyẹn pé obìnrin ni mò ń fẹ́ kò ń ṣọkùnrin. a gbà pé kì í sọkùnrin o ẹ fi fọ́tò ẹ̀ ránṣẹ́ sí wa ìgbà wo ló mú ìyàwó ẹ wá bá mi. Màámi kò sí nílé lọ́wọ́ yìí tó bá dé àwa kí yín. gbogbo ìgbà níyàwó tiẹ̀ kì í sí ní àbí látijọ́ tó ti ń parọ́ wípé o fẹ́ mú wá ó rí i pé kò sí ilé náà ni má ṣe yọrùn èmi náà sì rìsáyà báyìí mi ò níṣẹ́ kankan mọ́ jẹ́ kí n wá fúnra mi kó o wá pe ìyàwó ẹ̀ kí n fojú ara mi kàn àbódìgbà tí bá kú tán kó tó móbìnrin wá bá mi. Màámi ẹ yé máa sọ̀rọ̀ báyẹn mọ́. tó bá kọ̀ tó mú wá èmi fúnra mi máa wá wò fúnra mi. ẹ má wulẹ̀ wá màá mú wá lóṣù tó ń bọ̀ ṣẹ gbọ́. wo tó bá kọ̀ tó mú táwa ẹ fi parí wàá rí mi ládùúgbò yín. ó dàárọ̀ màmí. ó dàárọ̀. bí ìbá ọfà bó ló ti dé mo ń try láti pè ẹ́ mi ò rí ẹ pè rárá anyway mo ní kí n sọ fún ẹ pé mo sáré lọ síbì kan ṣùgbọ́n receptionist mọ̀ pé mò ń retí ẹ so tó bá ti dé ọ́fíìsì wa á júwe ọ̀dọ̀ mi fún ẹ kójókòó dè mí ní pẹ́ mi ò ní pẹ́ dé ṣùgbọ́n love ya. ẹ má bínú sà èmi náà ni mo rán níṣẹ́ kò sí on sitting but ẹ jẹ́ kí n bá yín check ẹ ṣebí files tẹ sọ file last week ẹni àbí okay sir alright màá pè yín ẹ má worry tó bá dé màá ní kó send ẹ. Hey ṣó rẹ̀ ni etí ń dùn ẹ̀ mo ní ṣó ń ṣàárẹ̀ ni. a jẹ́ pé nǹkan ní láti máa dà ẹ́ láàmú bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó ní máa sùn síbí ṣé bí jọ lounge àbí ibi tán sùn sí. ẹ má bínú sá orí kan fọ́ mi ni mo wá ní kí n gbórí lé tébù sá. pẹ̀lẹ́ o ṣe la orí yẹn mọ́lẹ̀ kó kúkú fọ́ pátápátá kí ló máa ń ṣe ẹ̀yin òkú ọ̀lẹ́ alápá má ṣiṣẹ́ yìí what nonsense. Ìfẹ́ ta lóbìnrin. cousin mi ni sir. so ìwọ ló sọ fún cousin yẹn pé bí jẹ́ gẹ́gẹ́ bí lounge àbí ibi tó ń sùn sí. rárá sá. Will you shut up? Was I talking to you? má jẹ́ kí n rí ẹ kó tún gbàlejò níbí bí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ̀. no sir ẹ má bínú sir. Get out. Meanwhile send files yẹn sí Alhaji wọ́n ti ń dúró dè. Okay sir ẹ má bínú sir. báwo ló ṣe wá ṣe irun sórí báyìí. mo tiẹ̀ fi gbogbo yẹn sílẹ̀ ṣé kinní tó máa ṣiṣẹ́ nìyẹn. nǹkan tá a máa ń sìn ilé iṣẹ́ wa nìyẹn. kí ló tó ń ṣe bí aláǹgọ̀nà bí ẹni tọ́pọ̀ lóye ti dàrú. orí ọ̀gá ẹ̀ ti burú ọpọlọ ti ta sí wọn o ẹ̀jẹ̀ ti ta sí wọn lọ́pọlọ o. díẹ̀ sáré ṣe nǹkan tó ní kì í ṣe yẹn kó wá ṣáyé mọ́ mi. ẹ ṣeun o. mo fi fóònù sí. ẹni à ń wí lóde. ẹni à ń wí lóde. Màámi. ọkọ mi Akànnì ṣàlàfíà ni báwo ni iṣẹ́. Màámi báwo lẹ ṣe débi. bóyá mo jábọ́ látọ̀run àbí kò ní bẹ́ẹ̀ ṣe ń rìn nílùú yín náà ni kì í ṣe pé bó ṣe ń bọ̀ pàdé mọ́tò kan lọ́nà mọ́tò tó drop mi síbí ni àbí mọ́tò kan lẹ́yìn náà wọ̀ lù yín lélẹ̀ tí mo wá ẹ̀ mo calculate time tó máa dé láti ibi iṣẹ́ lèmi náà ṣe ní dédé time yẹn gan lèmi gan dé o mo ti dé sí ẹ lọ́rùn báyìí. Màámi fún kí ni. fọwọ́ àjọsọ wa ni àbí kò ní tèmi àti ẹjọ́ dìjọ sọ ṣé o gbé gbèsè kankan lórí ẹ̀
Ṣé kọ́ ló fóònù ìdó $4 fún mi pé lẹ́sùn pé kó mú ìyàwó ẹ̀ wá bá mi. Má wulẹ̀ mú wá bá mi mọ́. Mo ti dé fún ara mi láti wá mọ ohun tó ṣe é gangan tó fi ń gbóbìnrin sá fún mi. Màámi ẹ bá ti sọ fún mi pé ẹ ń bọ̀. Sọ fún ìyàwó àfẹ́sọ́nà rẹ wípé èmi àti ẹ̀ àti ìwọ á jọ ṣe wíkẹ̀ndì nínú ilé yìí ni. Mo ti dé sí ẹ lọ́rùn. Màámi ìyẹn máa ẹ bá ti sọ fún mi pé ẹ ń bọ̀ má dẹ̀ ti prepare kalẹ̀. Ṣé wàá lè ṣí géètì ká wọlé? Níní. Níní. Kí ló dé? Kí ló tó dájú kò báyìí? Mo ìfẹ́ gbogbo ẹ ti sú mi ni. Mọ́mí tún ti relapse. Again. Ọlọ́run. Kí ló dé báyìí náà? Báwo ló ṣe wá ń feel? Mo lè bẹ́ẹ̀ ra ice cream bọ̀. Ìyẹn kọ́ ló ń ṣe mí. Mi ò tiẹ̀ mọ bí mo ṣe ń feel. Gbogbo fẹ́ ní kú fọ̀lá dìde mọ́mí náà. Ṣé kò tó rò fún mi ni? I'm really getting tired. But Níní, kò sẹ́ni tí ò mọ ọ̀rọ̀ ìlú wa yìí náà. Oníkálukú ń tọ́jú orí ara ẹ̀ ní gbogbo alámọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí. Mi like bó ṣe jẹ́ pé all the time ìwọ ló máa ń ṣe nǹkan fún mi. Oúnjẹ ni o, aṣọ ni o, everything and anything at all. Tí n bá ti lè dé bí báyìí ìwọ ló máa ń bá mi solve. I just want to get something done. I want to be able to do something for myself. I want to be able to do something for my mom. Níní, ò ń ṣe mí. Jọ̀ọ́, ṣé bá ṣe jọ ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò, as cousins, as family members, ṣé mo complain pò sú mi? Àbí bó ṣe ń wá sọ́dọ̀ mi, mo rò ẹlẹ́jọ́ rí, mo sọ pé mi ò like mi ìfẹ́ kó wá bíbà ẹ̀ mọ́. Jọ̀ọ́, ṣé mo complain fún ẹ rí? Ìfẹ́, nǹkan tó buyì pé mi náà ni pé kí n ríṣẹ́, kí n lè máa fi nǹkan sílẹ̀. Ẹjọ́ ló fẹ́ rò, ṣó ṣáà ti jẹun lálẹ́? Ebi ò pa mí, but oúnjẹ wà ní kitchen just in case because mo mọ̀ pé ebi máa pa ẹ́. Baby, ó ṣe wo sórí oúnjẹ yẹn gangan ni highlight ayé mi báyìí because I'm so hungry. I know. But ìgbà tó sọ pé wò wá jẹun sìn, ṣó máa fi ice cream yìí rónú ná? No, mo ṣe wà okay, but you can just keep it in the kitchen. I'll take it later. And Eddie called. Eddie. Oh, ex ẹ. Jọ̀ọ́, kí ló ṣòun o? Èmi ò gbé kọ̀ọ̀lẹ̀, ṣùgbọ́n tó bá gbé kọ̀ọ̀lẹ̀ ló máa mọ nǹkan tó ń ṣe. But o ní láti gbé kọ̀ọ̀lẹ̀ láti mọ nǹkan tó ń ṣe nìyẹn. Babes, I am not interested. Interested. Jẹ́wọ́ bùkọ́ dáṣọrú ẹ, ṣó sọ pé wà interested. I'm serious. Mi ò ní interest nínú whatever tó bá fẹ́ sọ. You get out. Wo, mama, me are hungry. Mo So babe, mo fẹ́ kó wá lo ọjọ́ mẹ́ta lọ́dọ̀ mi. Let's get to know each other better. Ọjọ́ mẹ́ta, bó mo sọ pé mo fẹ́ travel. Lóòótọ́ ni o sọ bẹ́ẹ̀. Yeah. But ṣé mo lè sanwó flight ẹ? Let me pay for all the expenses so that you have time for me. No, kò kí ṣe torí owó, seriously baby, it's not because of the money. Nítorí kí ni? Mi ò ráyè ni mo sọ fún ẹ. Babe, ó mẹ́kú ti pẹ́ tó ti ń sọ fún mi pé we should spend time. Mo mọ̀, I know. So opportunity ni jẹ́ ká ríra náà. Ọjọ́ mẹ́ta ni. Oh God, ohun èmi náà kí n wà pẹ̀lú ẹ. Mo fẹ́ travel because mo dey fẹ́ ṣe wà very very important. Babe, you know I love you. And right? I love you too. You know I do. So then make it work. Cancel gbogbo appointment ẹ now. Oh my God, kò ń ṣe fault mi. Kò ti fẹ́ ṣe yẹn wà very very important. Babe. Okay, well, mo kọ́ jẹ́ ká ṣe tí n bá dé go and spend 1 week together. Kò lè work. Oh God, I'm so sorry, Fẹ́ pè báyìí. God. Please now, let it work. Then concentrate, Joe. I'm sorry now. Jẹ́ ká ṣe kíní, yóò máa work. Jẹ́ kí n gbọ́rọ̀, mò ń bọ̀.
Kí ló ṣẹlẹ̀? Kí ló wá ṣe ń bí báyìí? Mo kàn fẹ́ sọ fún ẹ ni pé tí bá ń bọ̀ wá láti ibi iṣẹ́ máa gbé ẹ kó wá ló weekend. Tí bá gbọ́ ẹ dáadáa, ó fẹ́ wá gbé mi. Ṣé èmi àti alágreement kò fẹ́ wá gbé mi tẹ́lẹ̀ ni? Because mi ò understand. Last time tí mo wá sílẹ̀, ṣó ti bá bó ṣe embarrass mi tó lé mi jáde kúrò nínú room ẹ̀. Farabalẹ̀, okay? I just want you to put up a front bí ẹni pé à ń fẹ́ra wa. Wow. That's all. Bí ẹni pé à ń fẹ́ra wa. So gbogbo nǹkan tèmi àti ẹjọ́ ní láti join sí fẹ́ra wa àbí acting mo kàn put on act fún ẹni àbí. Kí ló rò bóyá ó jẹ́ tẹ́lẹ̀? Wow. Just come, I'll pay you for your services, okay? Kò lè dùn ẹ́ lọ now. So are we good to Actually go? kò ń ṣe fọ́ọ̀tẹ̀. Èmi tí mo fi important thing tí mò ń ṣe nínú ilé lẹ̀ tí mo wá dúró tiẹ̀ lábẹ́ òrùn èmi ni mo jẹ̀bi ọmọ kan tí mo fẹ́ kó ṣe báyìí sí wọ́n ní mọ́tò ẹ̀ kó máa lọ. Don't make me repeat myself. Mo máa pariwo lé lórí o. It's okay. Bí mọ́tò ẹ̀ kó kúrò lẹ́nu ọ̀nà ẹnu. Má wà tọ́ sí mi lẹ́nu, má wà tọ́ sí mi lára jọ. Abeg carry your pangolo and get out of here. Èmi nìyẹn o. Ẹjọ́ ẹ̀kọ́. Máa pariwo lé lórí táwọn àwọn security máa jáde. Kíni ọ̀hún náà. Very stupid boy. Oh, they're my lord now. Hello Tọ́pẹ́. Báwo ni? Àbí ọjọ́ kan pẹ̀lú. Mo kàn ní kínkí ẹ náà ni. Kí ló ń ṣe ní Saturday yìí náà? Mo kàn ní kí n sọ fún ẹ pé mo miss ẹ gan-an. Hello? Àbí kí ló dé tí fún ẹni tó tún pé? Tọ́pẹ́ mi ni. Kí ló ń ṣe ní Saturday yìí náà? I was thinking maybe you can come to the house, let's spend the weekend together. Oh, le right. Okay. No, hear me. Tani mo tún fẹ́ pè báyìí. Damipe. Ibo ni nọ́mbà ẹ wà? Nọ́mbà ò tún wà reachable. Okay. Hello Damipe. Ní sùúrù. Hello? Shade. Yeah. Then pé Shade. I'm sure. Hey, Shade baby. Malik ló ń sọ̀rọ̀. Ní nọ́mbà mi mọ́ ni. Ó ti delete ẹ̀. Shade, kí ló dé? Kí n kó ṣì dànù. Shade lẹ́nu ẹ̀. How dare you talk to me like, hello? Kí ni mo fẹ́ ṣe báyìí? God. Ti sú mi. Kí ni mo fẹ́ ṣe báyìí? Desperate times calls for desperate measures. I think I'll tweet this. Ọ̀gá,
Mo ti copy àwọn files yẹn síbi sá. Ọ̀gá. Mo máa rí nǹkan kan tẹ́ post láàárọ̀ sórí Twitter. Kí ló dé tó ń follow mi? Gbogbo wa tá wà lọ́fíìsì náà là ń follow yín sá. Báwo ni nǹkan tí mo post ṣe kàn yín? Ẹ má bínú sá o. Mo kàn wò pé nǹkan tẹ́ ṣe yẹn ó wà dangerous. Tẹ́ bá lọ múyàn láti orí social media ń sìn, ẹ mọ áńgẹ́lì yàtọ̀ sẹ́ni ibi. Tí ó bá wá sílé yín tó bá ṣe yín ní jàǹbá tàbí tó bá dáràn sí yín lọ́rùn nǹkan, oníwó lè máa kọ sí gbẹ̀dù. Mo ní mo ṣe wò pé tẹ́ bá máa take advice mi ìbá ní kẹ́ delete ẹ̀ sá. Sorry sir. Kí n delete ẹ? Wá, ṣó rò bóyá mo fi tweet ẹ̀ chase clout ni? Mo nílò èèyàn ó dẹ̀ já sí pàjáwìrì. Àmọ́ kí lẹ fẹ́ fi ṣe sà? Ẹ má bínú sà. Ok. Màámi ló fẹ́ mọ ẹni tí mò ń fẹ́. Ṣé ẹ̀yin ò wá lẹ́ni tẹ́ ń fẹ́ ni? Sorry sà. Bọ̀ bá ṣe ń sọ lọ, ṣé ẹ wá fẹ́ san 200,000 naira pàdé fẹ́ nìyẹn? Yeah. Ó dẹ̀ máa lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ mi pẹ̀lú wọn. Gbogbo àwa jẹ́ 600k. Ọ̀gá ìdílé mo ti rí customer. Ọ̀gá ìdílé ẹ̀. Ẹ wo èèyàn ti wà ńlẹ̀, mo ti léyàn fún yín. Ṣeré tí mò ń sọ yìí, ẹni yẹn tẹ́ bá bomi sí lẹ́nu báyìí tó bá dalẹ̀ máa bá ń bẹ̀. Ọlọ́run. Ìfẹ́. Sà. Ìfẹ́. Sà. Ìfẹ́. Ẹ̀mélòó ni mo pè ẹ́? Mẹ́ta sà. Má gbé èèyàn tí ò gbádùn bíi tiẹ̀ wá bá mi o. Ọ̀gá èmi ò gbádùn. Ọ̀gá ẹ̀dẹ̀ mọ̀ pé mo gbádùn. Bọ̀ ẹni tí mò ń sọ fún yín èèyàn tútù ni. Oníwà tútù bí àdàbà kò ní fún yín problem. Mo ti gbọ́. Ó tọ́. Mo ti gbọ́ ẹ, mo ti gbọ́ ẹ. Lọ kọjú mọ́ṣẹ́. Ọ̀gá. Lọ kọjú mọ́ṣẹ́, mo ti gbọ́ ẹ. Kí n pè wá. Èmi àti ẹ̀kọ́. Níní ọ̀la 200k mà ní mo pè gbogbo ẹ̀ lápapọ̀ 600k láì gbìn láì fà. Kí ló wà bẹ́ẹ̀ náà? Ṣé ọ̀gá ẹ̀ tó ń ṣe bí wèrè lọ́jọ́ yẹn kọ́ ni? Gbogbo wa náà la mọ̀ pé ó ní ìgbéraga. Àmọ́ 600k without breaking a sweat. Babe, it's a big deal now. Are you even listening to yourself? Kí èmi kí wọ́n lọ act bí girlfriend lunatic yẹn. Ẹni tó jẹ́ pé mi ò mọ ibi tó ti bí. Mi ò mọ́lé tó ti tọ́. Mi ò mọ mi tó fi wẹ̀ dàgbà. Ẹ̀kan tí máa kọ́kọ́ rí láyé mi impression tó sì give gan-an. Wá ti mọ̀ pé wèrè ọjà gidi ni. Oh well, baby girl, ìwọ ló mọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó mọ̀ dáadáa. Why tí wo lọ pretend be girlfriend ẹ lọ́dọ̀ màmí? Mi. Ó mọ̀ pé secretary lè mi now. Kí ló ń ṣe ẹ́? Ayé ń ṣe irú ẹ̀. Ọ̀gá ń fọ́ ọmọṣẹ́. Ọmọṣẹ́ ń fọ́ ọ̀gá. Kò ń ṣe ní làwọn èèyàn ti ń ṣe irú ẹ̀. So, baby girl, lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. Ìwọ ló máa ṣe wo sí finish máa wọ́ tèmi bá ṣe. Ìwọ ló máa da. Má jẹ́ ká wo 600k. Ní a ní ìdòwò. Owó yẹn pọ̀. Ọ̀rọ̀ náà. Not interested. Wàhálà ìwọ̀n bí ẹ kó máa ṣe lé 600k. Wàá ṣe o ti ṣe àlùbáwí. Báyọ̀. Okay, kò sí problem. Má worry, a máa ríra ní club later. Ṣùgbọ́n? All right now. Ọ̀gá, client wa ni. Níní ọlá lórúkọ ẹ̀. What? Client wa. Ẹni tí mo sọ fún yín pé màá bá yín mú wá. Níní ọlá kí ọ̀gá mi. Take a spin. Take a spin. Take a spin. Ọ̀gá. Ṣé wọ́n ti sọ gbogbo nǹkan tó máa ṣe fún ẹ? Mo ti sọ gbogbo ẹ̀ fún sà. Ṣé òun ò lẹ́nu láti fi sọ̀rọ̀? Lákọ̀ọ́kọ́ náà Malik, mo máa gba part payment. Torí mi ò lè ṣàṣedànù, mi ì lè ṣiṣẹ́ tán, kí story wá gorí ẹ̀. Mi ì lè tẹsẹ̀ bómi tó kí n bẹ̀rẹ̀ sí ní máa kígbe òtútù. Níní ọlá,
ọ̀gá mi ni wọn kò yẹ kó lówó fún wọn ẹ ló máa lò. So no sọ fún mi ṣé kí n délé tán kí n ti wà carried away kí n bẹ̀rẹ̀ sí ní máa lo ẹ̀fẹ́ ni tí mo ní mò ń fẹ́ ni kò possible now so kára máa fi kọ́ra wa láti ìsìn lọ kó lè bá wa kalẹ̀ tá a bá délé àbí ṣé. ọ̀gá mi ó ti wọ character ni ẹ má bínú sá. àbí ṣé kí n bẹ̀rẹ̀ sí ní máa pè ẹ́ ní Zadi Malik or Daddy Malik àbí Sugar Daddy Malik àbí ṣe fẹ́ yẹ kí n play ẹ̀ down sí Uncle Malik lẹ́yìn tẹ́ bá san part payment tán o máa fún mi lówó tí màá lọ fi shop 400k ni irun tí mo fẹ́ rà máa ra aṣọ ọjọ́ mẹ́ta máa ra bàtà ọjọ́ mẹ́ta máa dẹ̀ ra aṣọ ìsúná ọjọ́ mẹ́ta so tí gbogbo ẹ̀ sum up sí 800,000. Èló lówó iṣẹ́ gangan? Kò ń ṣe 600,000 ni. Ṣé wo mọ̀ pé irinṣẹ́ máa ń wọ́n ju owó iṣẹ́ gangan lọ ni? Àbí ṣé kí n tẹ̀lé ẹ lọ rí màmá ẹ̀ báyìí ni? òótọ́ ló sọ ọ̀gá. Sorry sir. Okay. Lọ ṣètò yẹn. Adẹ̀jọ́ ń lọlé ní tí n bá ṣe tán. Mo bọ̀ ẹ jẹ́ kí mi lọ ṣe àdéhùn yẹn wá. Mo bọ̀ sà. Zadi Malik, part payment tí mo san kọ́, àtowó irinṣẹ́, jọ fún mi kí n tètè lọ get àwọn nǹkan tí mo fẹ́ lọ rà. Ṣó gbádùn? Mo ní ṣó gbádùn? Ṣó mọ bí mo ṣe jẹ́ iléeṣẹ́ ìṣá? Story. Ṣé mo ń ṣiṣẹ́ lábẹ́ ẹ ni? Kí ló kàn mí? Èmi ò ń ṣe tó máa gbá síwájú gbá sẹ́yìn torí mi ò ṣiṣẹ́ mi ò jẹ lábẹ́ ẹ. Èmi ni mo fẹ́ help ẹ. So you act right. I mean, act accordingly. Wọ́n fún mi lówó yẹn jẹ́ kí n lọ ra àwọn irinṣẹ́ tí mo need. Àti part payment. Kò ń ṣẹ̀bi ẹ̀. Kò ń ṣẹ̀bi ẹ̀ rárá. Fún mi l'account details ẹ. Bọ́lẹ̀. Ṣé o mọ nǹkan tó yẹ kó ṣe ni? Ṣé o dẹ̀ máa bọ́lẹ̀ báyìí? Better. Kí ni? Kúrò lọ́nà. Kí ló ń ṣe ẹ́ báyìí? Ṣẹ́jẹ̀ ta sí ẹ lọ́pọlọ ni? Malik. Ọmọ mi inú mi dùn gan láti finally meet yín. Àti bí ọ̀sẹ̀ mélòó ni mo ti ń sọ fún Malik pé mo fẹ́ meet mọ́ àmọ́ ẹ̀yin náà wọ́n palágídí ọmọ. Ó parí. So ó ti mọ̀ palágídí ọmọ yẹn. Nǹkan ẹyọ kan tó mú lára dájú ẹ̀ náà nìyẹn. Àmọ́ Malik, ojú tí mò ń wò ó yàtọ̀ sí picture tó fi ránṣẹ́ sí mi. Màámi, òun náà ni. Òun kọ́. Má sọ di pupa dúdú mọ́ mi lọ́wọ́. Màámi, òun ni. Ó ṣe jẹ́ kémi àti ẹ̀ díjọ sọ̀rọ̀. Ìwọ kọ́ ló wà bẹ́ẹ̀. Ẹ má bínú. Téèyàn pupa bá tiẹ̀ wá bleach, ṣé mo máa yọ kọ́lọ̀ ni kò ní jẹ́ kó máa tún padà di dúdú. Ní àwòrán tèmi ń gbé káàkiri, tí mò ń gbàdúrà sí ní gbogbo ìgbà. Tí mo bá dijú báyìí, tí mo bá rí ẹni yẹn mú dàmú. Màámi. Ó jẹ́ kó báwo lè jẹ́ ká jiyàn. Ó wà nínú ẹrù mi lókè, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ mú wá. Màámi, ẹ má wulẹ̀ ṣèyọnu. Mi ò fẹ́ nìyẹn mọ́. Níní ni mò ń fẹ́ nísìn. Mo dẹ̀ nífẹ̀ẹ́ tọkàntọkàn.
Má bínú pa dọ́rọ̀ àwòrán lẹ̀. Sórí bó ṣe wà ọ̀rọ̀ ẹ̀ ò yé mi mọ́. Àwòrán tó fi ránṣẹ́ sí mi àti tó mẹ́rin. Kí mo bá tún dé ilé tún sọ nǹkan bí ìmọ̀ mi lọ́wọ́ mo ṣe pé kájọ mú dandan báyìí pé ṣáwọn ní lóòótọ́. Mọ́mí, ẹ̀yin náà ṣáà mọ àwọn ọkùnrin wa. Ẹ mọ̀ pé ojú wọn ò kì í gbébì kan. Kámi báyìí ló máa ń ṣe. Àmọ́ lọ́wọ́ yìí o, èmi làyàn fẹ́. Bẹ́ẹ̀ ni, kò yé ni. Bí nǹkan tó ń wá lọ sí Ṣòkòtò, ó wà lápò Ṣòkòtò. Ìwọ làyàn fẹ́ ta tí ń wá káàkiri. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run àwa ṣe yín lórí ara yín kalẹ̀. Àmín. Èso oníyà yín o. Àmín ma. Tí ẹ bá wá ní sọ pé ìbéèrè mi pọ̀ jù. Yes ma. Ó ti tó gbà wo tí ẹ ti ń fẹ́ra yín. Oṣù mẹ́wàá. 1 year. Oṣù mẹ́wàá. Èwo la fẹ́ dìmú nínú méjèèjì? Ọdún kan ni lóòótọ́. Lóòótọ́ mú mi. Ọdún kan ni. Torí látìgbà tí mi ti fi ojú mi kan Malik báyìí, ni mi ti nífẹ̀ẹ́ ká tó bá bẹ̀rẹ̀ sí ní date. So èmi máa ń ka àtìgbà tí mo ti rí yẹn, wọ́n gbà tá à ń date. So ó wá sọ́mọ̀ sí ọdún kan ma. Yes ma. Ǹjọ́ má bínú. Ó tún kù tí mo fẹ́ bí. Okay ma. Níbo lẹ́yìn méjèèjì ti pàdé? Actually, bank ni. Bẹ́ẹ̀ni, bank ni, true. Bank? Yes ma. Nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé èmi ti gbàgbé láti mú pen jáde. So òun ló wá yá mi ní pen tí mo fi fill gbogbo information mi. So lẹ́yìn ìgbà tí èmi ṣe tán, bí mi ò ṣe rí money yẹn ni mo bá sáré jáde nínú bank. Mo rí pé ó ti ń drive out. Mo wá try láti stop ẹ̀. Mo wá fún ní pen ẹ̀. Ó dẹ̀ béèrè nọ́mbà mi. So àtìgbà yẹn ni. Wonderful. Ìwọ dá Malik dúró nígbà tó ń drive jáde. Yes ma. Ó dẹ̀ stop. Bẹ́ẹ̀ ni ma. Ó dẹ̀ fún ní pen, ó gbà. Bẹ́ẹ̀ ni ma. Kò dẹ̀ sọ fún ẹ pé o jí pen òun kó bú ẹ, kó pariwo lé ẹ lórí. No. Yes mommy. Wonderful. Yes ma. Ọlọ́run á ṣe yín lórí ara yín kalẹ̀. Àmín. Thank you ma. You're welcome. Where does this stop? That you, my brother, would try to capture me. Femi, if only your face were as brutal as your baseless accusation, you wouldn't need to be rescued. From men that you sent. You. Who sent you? Ask the question! Akbara, let's go. How did this feel? Mami. Malik. As the Dapa. Kí ló ṣe ń táìmì tó ti sùn? Kò sí, mo kàn ń wo TV ni. Ìwọ ń wo TV. Bẹ́ẹ̀ni ma. Nígbà tó ní TV nínú yàrá ẹ̀, tó ní TV lórí bẹ́ẹ̀dì ẹ̀, tó yẹ kẹjọ máa ṣe fíìmù fúnra yín, ó wá jókòó títàlẹ̀ ó ń wo TV bíbá yìí. Ṣé kò sí nǹkan mi? Kí lẹ̀yin ṣe tẹ́ ẹ ti sùn? Báwo mo ṣe fẹ́ sùn? Nígbà tó yín gbogbo kinní sókè tó ń disturb wa lókè tá a lè sùn. Bí mo pé wọ́n gan ló wà bí mo believe pàápàá forget láti pa yín. Ẹ má bínú. Mo kàn ní kí n wo program yìí. Ó yá, ẹ pákẹ́ pọ́ sínú ilé kẹ́ lọ sùn. Màámi mi ò tí ì ṣe tán, mo ṣì ń wo TV, màá lọ sùn tí n bá ṣe tán. Ẹ gbà mí, Malik. A ní kó lọ ṣe fíìmù tó yẹ kó o ṣe lókè, má jókòó sísàlẹ̀. Tí n bá ṣe tán, màá lọ sókè. Mi ní jẹ́ kó fi tiẹ̀ kó bá tèmi. Màámi, Ó yá, mi ò láì tẹ́ ṣe máa ń ṣe yìí o. ó gbà kó ṣáà ti ṣe nǹkan tèmi fẹ́ fún mi ni. Ó yá ní sòlókè. Màámi, mi ò láì tẹ́ ṣe máa ń Ẹ ṣe. ti gbàgbé fóònù yín. Ẹ má tún fún yẹn padà wá sálẹ̀. Láì ṣọmọ kékeré kó máa sọ pé nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe, nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe. Kí ló dé tẹ́ fi ń tẹ̀lé mi? Ẹ lọ sùn. Mo fẹ́ kíyàwó ẹ̀ ni. Torí kí ni? Torí mo wù mí láti kí. Màámi, mi ò láìkí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí o. Mo gbà níṣọ́ nílé. Má máa dà lóhùn. Àti kékeré ló sì mú un lára kó máa dà lérú. Adẹ kọ́kọ́ kó gbọ́. Ṣé ilé tó ti wá wọ láìfù wa
Wo ló máa bá mi kọ́. Jẹ́ kí n bẹ̀ ṣe. Mọ́mì kí ló dé tẹ́ ti sùn má? Báwo mo ṣe fẹ́ sùn? Mo ní kí n wá yẹ̀ wò nígbà tí mo dé sitting room tí mo bá ọkọ ẹ̀ tó lóun wo fíìmù. Ètò yẹ kó mójútó kó mójútó. Ṣé bóyá kó wà pẹ̀lú ẹ̀kẹ́jọ máa ṣe fíìmù fúnra yín ni? Mọ́mì òun ló sọ pé òun fẹ́ wo fíìmù. Ẹ dẹ̀ má worry, èmi àti ẹ̀ náà a máa ṣe fíìmù tiwa náà. Ọmọ aládùbáríkà ni ọmọ tó tọ́. Yes ma. Ọkọ mi Akànnì. Yes ma, mami. Ó máa yọ lásùn. Àmì máa ó dàrọ̀. Akànnì. Yes ma. Ọkọ mi. Ó dàrọ̀. Ó dàrọ̀ ma. Mami ẹ lọ sùn. Má lọ sùn. Ó kàn wù mí kó o ṣe tó bá yẹ kó o ṣe lásìkò ni. Ó dàrọ̀. Ó dàrọ̀ ma. Ó dàrọ̀ ma. Dàrọ̀. Ó dàrọ̀. Get out. Give me this phone. Ìwọ ni kò lọ sùn sílẹ̀ ńlẹ̀. What is wrong with you? Miss Man, get down. Get down or I will scream. Nínú ilé tèmi. What exactly is your problem? You're not even a gentleman at all. Bó ṣe ranjú, ó ranjú òṣì. Bó ṣe ranjú, ṣó fẹ́ nà mí ni? No, tell me, ṣó fẹ́ nà mí ni? Wá, kí ló ń ṣe? Má jẹ́ kí n fi bí mo ṣe jẹ́wọ̀n ẹ̀ o. Ṣó mọ̀ pé látàárọ̀ ẹnu ẹ̀ mú belebele mi ò sọ kankan. Má tì kabọ̀ mi lẹ́nu o. Tí bá ti kabọ̀ ẹ lẹ́nu kí ló fẹ́ ṣe? Tí bá ti kabọ̀ ẹ lẹ́nu kí ló fẹ́ ṣe? Kí ni nǹkan tó jẹ́ gangan tó fẹ́ fi wọ̀n mí? Nínú nǹkan tó jẹ́ gangan tó fẹ́ fi wọ̀n mí yẹn fi wọ̀n mí. Mr. Man, get down. If not, nǹkan tí mi àti ẹjọ́ ṣètì lè fi jóná gbogbo ẹ̀ ni mọ́mí ẹ̀ máa gbọ́. Kí n sùn lẹ́lẹ̀ nínú ilé tèmi. Nínú ilé yẹn. Get down! Get down! Come on, push Get me. down! I am talking to you. Get down! Do you want me to scream? Mommy! Ó ti tó farabalẹ̀. So get down! Aláriwo Get down! òṣì. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ bí iṣẹ́ ti jí. Ṣé oorun náà lẹ wá sùn tó tẹ́lẹ̀? Ọkọ mi Akànnì. Ẹ káàárọ̀. Ẹ kú ojúmọ́. Èmi kọ́ ni mo jí yín báyìí. Ayọ̀lá. Yes, ma. Káàárọ̀. Káàárọ̀ ma. Káàárọ̀ ọkọ mi. Yes, ma. Ṣé kìí ṣe pé ọmọkùnrin ìdí ẹ̀ láàmú púpọ̀ tí ò jẹ́ kó sùn wọra? Ṣé ẹ̀dẹ́ lè dìde kẹ́ bá dáná nǹkan tá a máa jẹ fún wa? Mọ́mí kí lẹ fẹ́ jẹ? Ẹ̀yin gbogbo nǹkan tó bá ti ṣe fún mi ni máa jẹ. Okay, ma. Ma wá sí talent ma. Ọ̀dà, máa máa retí. Alright, ma. Ọ̀rẹ́ jẹ́. Yeah. Get out! Kí ni gbogbo yẹn bá? Kí ni? Ló ní gbogbo òṣì yẹn. Can you imagine? Idiot. Get out! Èmi kí n sùn lẹ́lẹ̀ nínú ilé tèmi. So what? Má worry. Kí ni? Má worry, èmi àti ẹni.
Èyí wùwá o. Ẹ ṣàkú fàájì. Yes, mommy. Ó pọ̀. I'm fine. Ẹ ṣàkú fàájì. Yes, ma. Ṣé ìwà òkè ṣá? Bẹ́ẹ̀ ni, ma. Àdúpẹ́. Ewé lẹ wá ń wò yìí o. Ẹ wá jáwa náà bá yín wò. Ṣé kò sí problem? No, rárá. At all, ma. Ẹ wá òkè. Bẹ́ẹ̀ ni, ma. Dà. Ẹ wo. Hey, orin mi rèé o. Oya, ó pọ̀. Oya, Eniola. Yes, mom. Màá bá mi jó excuse me dance. Mommy, I don't know how to dance. Ó pọ̀, ṣá máa mi lẹ́gbẹ̀ẹ́. Ó ṣe ìjó máa mi lẹ́gbẹ̀ẹ́. Wo bójú lọ Jamaliki, wọ́n náà wo nǹkan. Ó yá, ìwọ náà yí sí. Ó pọ̀. Ó yá, Mr. Malik. Ẹ̀yin náà join wa àbí? Ẹ má ṣe ìyẹn join wa. Ẹbí ìyàwó ẹ ló ń ju gbogbo ẹ̀. Ó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ó ṣe kí ni? Ó yá, jù fún ó pọ̀. Ṣé tí àjọwọlẹ̀ ló tún mú? Ó yá, tún tọ̀nù. Ọmọ mi mójú lọ jà. Ó yá, ṣé tá a ṣe yóò dùn mẹ́nu ni? Pẹ̀lẹ́ ṣé ò sí? Ṣé o ṣàwà òkè? Ó yá. Ṣé ṣàwà òkè? Yes, mommy. Ó dà bẹ́ẹ̀. Ọjà lọ́mọ mi mójú lọ. Ó kárí láì tí ìjọba bàbá rẹ̀ bọ̀ báyìí. Ẹ kú iṣẹ́. Àrí nǹkan tútù. Okay, I'm buying get to me, ma. Yeah. Baby, do you need anything? Okay. Water. Okay. Àbí juice. Ìtẹ́bá ti rí inú. All right, mommy. Malik ó kárí. Orí pọ̀ mọ́ ń jọ mí. Orí rùmùrùmù ó kún wájú ó kún lẹ́yìn. Ó kárí. Bí dáàdì ẹ̀ náà ṣe ń gbà ẹ̀ náà ni. Gbogbo obìnrin tó ń tẹ̀lé kiri báyìí, ó dẹ̀ wò mí sùnsùn pé èyí ìyẹlé oníwọ náà ṣe rí tí ẹ náà gbé wálé. Mami, so ìgbà wo lẹ wá ń lọ báyìí? Ṣé ò ń lé mi ni? Rárá. Mo kàn ń béèrè ni. Kí n máa lọ lé mi. Mami mi ò sọ bẹ́ẹ̀, mo kàn ní kí n béèrè ni. Ẹ mọ̀ pé ẹsẹ̀ pọ́jọ́ mẹ́ta náà lè fẹ́ lò. Mi mọ̀ pé mo ti overstay o. Bó ní ilé bá dẹ̀ ti ń fi àparí sóran àlejò. Mami, ó dáa, ẹ má bínú. Bí a kì í kú fẹ́ kankan mi. Ẹ má bínú. Mo kàn ní kí n béèrè ni. Wá lé mi. Mo wà ní ọmọ ni ò ń béèrè lọ́wọ́ pé yẹn gan mo mọ̀ pé níbí lọ. Mi níbí lọ. Fún tó dẹ̀ wá sọ yẹn mò ń lọ lílé ni. Màámi, wọ́n bá yín ṣeré ni. Malik. Màámi. Kó o dé lọ assist mi ní ọ̀la ní kitchen. Màámi, ẹ ṣáà rí i pé mò ń ṣiṣẹ́ lọ́wọ́. Kí ló tó pé o mọ̀ ju iṣẹ́ lọ gbogbo gbà. Má máa join àwọn ọkùnrin tó máa ń sọ ìyàwó wọn jẹrú nínú ilé. Ẹ̀yin méjèèjì gbogbo wọn máa help ara yín, wọn máa support ara yín, wọn máa ṣe gbogbo tó bá yẹ kí ẹjọ́ ṣe nínú ilé ni. Kò ṣe pé kò nìkan ni kó máa ṣe gbogbo iṣẹ́. Màámi, iṣẹ́ ló ń ṣe yẹn. Màámi, I'm busy. Malik, iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní ẹ̀tọ́ sí láti jọ máa ṣe everything tó bá yẹ kí ẹjọ́ ṣe nínú ilé. Dìde kó lọ báyàwó ẹ̀. Ó dà pé ò lọ́rọ̀ gbọ́. Ọ́fíìsì nìkan ni iṣẹ́ wà fún. Kò ń ṣe pé kò tún délé kò tún máa tẹ fóònù tẹ láptọ̀pù tẹ gbogbo ẹ̀bí aláfiṣe. Màámi, kí lẹ̀ ń ṣe? Lọ báyàwó ẹ̀. Màámi, èwo tún lè lè.
Mami, mami mo ní láti ṣiṣẹ́. Wàá ṣe tó bá parí nǹkan tó yẹ kó ṣe. Pẹ̀lẹ́, lọ bá ìyàwó yín kejì. Mami mi ò like gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí o. A máa kọ́ ẹ. Mami, mo fẹ́ sáré débì kan ni. Kí ló dé tẹ́ ti sùn? Má fi béèrè dá mi lóhùn béèrè. Tí mo bá bí ẹ gan ni kò dá mi lóhùn. Níbo ló ń lọ by this time? Wo, bọ́ síbi kò wá jókòó. Báwo ló ṣe máa fobìnrin sókè tó máa fi sílẹ̀ tó máa jáde lọ kúrò nínú ilé? Bó náà ti ń ṣe wẹ̀. Wo, tí a bá ní ká kà dáadáa, ọjọ́ Friday ní ti wọnú ilé. Ó máa kúrò nílé níjọ́ Monday tó mì pé ó ti sùn ọjọ́ méjì nínú ilé. Mi ò gbọ́ ariwo tó yẹ kí n máa gbọ́ láàrin ọkùnrin àti obìnrin láàrin yín. Ariwo? Bẹ́ẹ̀ni. Ariwo bí báwo? Ṣé wo mọ eré tí ọkùnrin máa ń bá obìnrin ṣe tóbìnrin máa pariwo? Tó gba àwọn tó wà ní máa mọ̀ wípé ọkọ ẹ̀ ṣe nǹkan tó tọ́ fún. Mami, èwo ni gbogbo ilé yìí báyìí? Èmi ò máa sọ eré tó ń sọ yẹn. Ọ̀tọ̀ máa léré tèmi máa ń sọ. Ṣé o ti gbàgbé àṣàánú lẹ́yìn ni? Wípé ó nígbà tó bá fún obìnrin lóyún látó lè lọ ṣe ìgbéyàwó fún kó tó máa bẹ́ẹ̀ gbénu lé gẹ́gẹ́ bí ìyàwó. Gẹ́gẹ́ bí bàbá ẹ̀ náà ṣe fún èmi náà lóyún kó tó lọ sanwó orí mi. That's kind of primitive. Primitive kankankan. Addition ni. Ó dẹ̀ di dandan fún wọn náà láti ṣe. Mami, níní ò kì í ṣe aláriwo. Torí ẹ̀ lẹ kì í fi ń gbáriwo ẹ̀ tá bá ń lájọṣepọ̀. Ó túmọ̀ sí pé ò ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe. Àti pé ta ló sọ fún ẹ wípé irú nǹkan tí mò ń sọ gan ni tí kì í máa ṣe pé ọkàn ẹ dúdú. Ariwo tèmi ń sọ ni wípé ó ní eré tí ọmọkùnrin máa ń bá ìyàwó ẹ̀ ṣe tínú obìnrin yẹn máa dùn tó máa rẹ́rìn tó máa rẹ́rìn tí gbogbo ilé máa mọ̀ wípé ọkọ ẹ̀ múnú ẹ̀ dùn. Ọjọ́ wo ni mo gbẹ́rẹ̀ ilé èjì nínú ilé mi? Mo ti gbọ́ màmí, màá máa múnú ẹ̀ dùn. Ṣé mo lè máa lọ sìn? Lọ síbo? Padà sókè kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe kó jẹ́ kí n máa gbáriwo kí n máa gbẹ́rìn kí bẹ́ẹ̀ dìgbò mì tìtì kẹ́ fún mi lọ́mọ ọmọ. Mo ti gbọ́ yín. Wàhálà yín pọ̀ o. Owó ló ìjọba bẹ́ẹ̀ ìwọ gangan ló ń fún mi ní wàhálà ṣe. Yé! Mami. Kí ló dé kí ló ṣe yín? Ẹ pẹ̀lẹ́, ẹ rọra ẹ wá jókòó. Ẹ pẹ̀lẹ́, ẹ rọra mami. Níní ọlá. Hello Ìfẹ́. Hello Níní. Wo wàhálà ti wà o. Hospital ni mo wà báyìí o. Kí ló ṣe mẹ́? Mọ́mì Malik ni. Wọ́n yọ ṣubú, wọ́n dẹ̀ ti rọ́ lẹ́sẹ̀. Báwo ló ṣe ṣe? Wo èmi ò tiẹ̀ mọ yẹn tiẹ̀ kọ́ ló wà important báyìí. Nǹkan tó wà important ni pé bẹ́ẹ̀mi ṣe máa rí owó tí tèmi gbà kí n parí iṣẹ́ kí n dẹ̀ rówó mi gbà. Àmọ́ níṣe ni màmá yìí insist pé kí n dúró tì àwọn. Dìgbà wo wá lọ sọ báyìí? Wo kò tiẹ̀ yé mi ò tiẹ̀ mọ̀. Torí ẹ̀ ni mo ṣe pè ẹ́. Ọkọ̀ àdúró náà ni. Nǹkan tó ń fún mi ní concern gọ́gọ́ nìyẹn. Ṣé kò ń ṣe pé mo máa ṣiṣẹ́ mi ò ní rówó mi gbà? Owó yẹn wà very important o. Ọ̀gá mi á san owó ẹ̀, owó wà lọ́wọ́ ẹ̀, pepper rice wẹ́wẹ́, owó wà lọ́wọ́ ẹ̀, bá ná dáadáa. Ṣé o ti gbọ́? Ó ṣọ́ọ̀pù owó wà lọ́wọ́ ẹ̀, ó máa sanwó mi ò dẹ̀ ní problem. Eléyìí tí mo máa lò ju days tá a agree lọ yìí, tí bá sọ pé kó sanwó sí, ṣó máa sanwó mi. Ṣọ́dẹ̀ ni ẹni. Babe, má lọ máa gbé pattern understanding girlfriend wọ́ o. Tí o bá nídìí owó, èmi nídìí owó, wetin dey do you now? Open your eyes o. No go dey do this thing wey you dey do o. Àdéhùn làdéhùn jẹ́ now. Àdéhùn lẹ ṣe. Àdéhùn yẹn dẹ̀ gbọ́dọ̀ work bẹ́ẹ̀. Ṣó ti yí ẹ? No go dey understand anything o. Me I no like this pattern wey you dey God dey call me dey ask me. Ask me wetin be what. Ó mọ̀ pé mi ò mọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn. Àdéhùn ni o. Àdéhùn dẹ̀ làdéhùn jẹ́. All right.
Malik. What is this? Mo ní kí ló máa ṣẹlẹ̀ sáde ń wá ò sọ̀rọ̀. Ṣọ́ra àdéhùn ni. Àbí ṣó wo èmi náà kí màmí rán lẹ́sẹ̀? Ẹ jọ̀ọ́ o. Ṣé mi ni mo wá fà tí mọ́mí ẹ fi rọ́ lẹ́sẹ̀? Now. Ṣé mi ni mo fà tó fi rọ́ lẹ́sẹ̀ ni? Èmi ò lè dúró mọ́ o. Tó rádé wọn ọjọ́ mẹ́ta péré lèmi àtẹjọ ṣe. Tí bá dẹ̀ máa dúró sí, mo máa gba owó sí. Má san. Ṣó tán? Okay. Mo máa ra aṣọ. Máa ra bàtà. Èló ló fẹ́? Well, pẹ̀lú skincare. Èló ló fẹ́ ní ọlá? Èló ló fẹ́? $1 million will do. Is that all? And besides, yelling is not healthy. Excuse me. Wá. Ṣó wà okay? Ṣó gbádùn ṣá? Kò ń ṣẹjọ́ ẹ. Kò ń ṣẹ̀bi ẹ rárá. Can you imagine? Kai. Nini ọlá, ibo ló wà? Ibo ló lọ? I don't understand. Ẹrù ẹ̀dà mi ò ráwọn aṣọ ẹnu yàrá mi. Oh, that. What's a move to guest room? Kí ló dé? Kí ló kó jáde fún? Kí ni òde? Mommy tell me at them pretend for one see around, don't want hospital. So why do I need to stay in your room? And besides, kí ló dé tó ń pariwo orúkọ mi? Ó jẹ́ má lọ já ní ṣọrùn. Excuse me. Okay. Hi, Eddie. What's up? I'm okay. What? Oh, serious? I'm not around now and you know it. Don't worry, as soon as I get to Lagos, I'm going to call you, okay? I said I'll come and see you when I get to Lagos. You miss me. Oh, wow. Well, not miss it, but Kekeresha. Don't worry, I'll see you as soon as I get back to Lagos. What do you want to come and do? So, àwọn sẹ́rẹ̀ kò dé òṣì tó ń kó kiri yẹn. Wọ́n ti fi Ọlọ́run sílẹ̀ àbí? All right, I'll see you when I'm in Lagos. One sec. Okay. Ma, ẹ jẹ́ kí n lọ ṣe lọ́dọ̀ mi. Ife, please sit. Sir? Wá jókòó. Sir? Wá jókòó. Mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ. Ṣé lóòótọ́ ni pé o máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn èèyàn? Ìfẹ́? Sir? Ṣé o? Ẹ sọ pé? Ṣé o ò gbọ́ nǹkan tí mo sọ tẹ́lẹ̀ ni? Ọ̀gá, mo gbọ́. Mo wò pé bóyá kì í ṣe mi lẹ̀ ń bá wí. Àbí bóyá nǹkan tẹ́ ẹ̀ ń rò ní ọkàn yín kọ́ lè padà sọ jáde lẹ́nu. Òun ni mi ò ṣe dáhùn sà. Oh my God. Ṣé lè tún sọ sà? Ẹ má bínú sà. Báwo wà lára mọ́mì yìí báyìí? Ó ṣe ó ti ń balẹ̀. Ọlọ́run ṣeun. Níní ọlá wa ń kọ́. Ṣé kò fún yín wàhálà? Sorry sir. Lọ kọjú mọ́ṣẹ́. Má bínú sir. Ṣé mo lè fi
Sorry, sir. Hello, Malik. Hello? Yeah, oúnjẹ mọ́mì ti ready o. Ibo ló wà so a lè gbé lọ fún wọn because mi fẹ́ jẹ́ kó tutù. Oh, okay. Mo ń bọ̀. Kí ló tó pa fóònù mọ́ mi létí? Ìní ṣé mo ti bá ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni? Eddie, what do you want? Ṣé bó sọ pé ò ní pè mí mọ́ láéláyé ẹ ni? Why are you calling me? Anyways, àárọ̀ ẹ̀ sọ mí ni, ó dẹ̀ wọ́n mi kí n rí ẹ ni mo ṣe ń pè ẹ́. Mi fún kí ni, kí ló ṣẹlẹ̀? Torí pé mo miss ẹ náà ni ó kàn wọ́n mi kí n rí ẹ ni. Ó dàbí pé o ti lọ jẹ breakfast lọ́dọ̀ àwọn wèrè tó ń kó kiri. Ọ̀pọ̀lọ́ ẹ̀ wá ń wábi tó tutù tó fẹ́ bá sí padà àbí? Kò lè ṣẹlẹ̀. Irọ́ ni kò dẹ̀ rárí bó ṣe ròyìn o. Eddie, say, mo níṣẹ́ tó pọ̀ lọ́wọ́ for now. Tí n bá ti ṣe tán, tí n bá ti wà less busy, I'll call you, okay? So, òun sọ fún mi stylish ni pé a lè rí àlọ́ ń sọ yẹn. Eddie, please. Màá tún padà pẹ́. Báwo ni? Mo rí àwọn kinní online. Mo dẹ̀ order fún ẹ. This is me showing gratitude for taking care of my mom. Okay. Oh, Roseberry collection. Yes. Nice. Àmọ́ àwọn nǹkan tó bá mi rà yìí, èló ni àti pé ṣo máa yọ́nú owó mi. Why can't you just say thank you? Ṣé mo béèrè owó lọ́wọ́ ẹ ni? Èmi kàn rò pé okay, fine. Thank you. Mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. Can you please sit? Okay. Mo rántí pé 3 days ní agreement mi àtẹjọ ní, which tó yẹ kó fún mi ní 200,000 naira. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, mo ti lò 2 weeks, which is 2.8 million naira. Tí n bá tún wá wo gbogbo àwọn owó kéékèèké tó máa ń fún mi, bóyá mo fẹ́ ra nǹkan ni o, bóyá mo fẹ́ ṣe anything ni o, ó ti sum up sí 3.5 million naira. Èmi kàn ń wò ní pé ó ṣe jẹ́ ká pe mọ́mì, ká ṣàlàyé fún wọn, ká dẹ̀ fi gígùn gbogbo. Ṣòro bóyá owó ti tán lọ́wọ́ mi ni. Oh well, I'm only trying to help. Kó má bàa empty account ẹ. So you think me paying you would empty my account? Well, I'm just saying. Problem said in here. Are we done? Problem said in here anyways. Mo bá tún lọ́wọ́ ẹ̀, wọ́n ló mọ̀. Ó ṣe máa sọ bẹ́ẹ̀. Mi ò ṣe ní sọ bẹ́ẹ̀. Wọ́n tí kò bá sóhun, ó ti sú èmi o. Ó sú ẹ níní. Owó sú ẹ. Owó tó ń làkàkà kó tó rí rárá ó sú ẹ. Ó ga o. Ìfẹ́. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Sọ fún mi, ṣé kò ní nǹkan míì tó fẹ́ fowó ṣe ni? Okay, tí mọ̀mí bá wá lọ lo 1 month lọ hospital nǹkan. A máa sanwó ẹ lọ ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ló kàn wọ́n? Wo, mo fẹ́ lè sọ pé àtìgbà tí o ti dọ́dọ̀ ẹ̀gan ni wá ẹ ti yàtọ̀.
bẹ́ẹ̀ ni. Ti báwo? Ìwà ẹ ti yàtọ̀ gan. Mi ò lè place hand me on it, but it's been different. Lọ́jọ́ kan, ó pè mí, ó ní ṣé lóòótọ́ ni pé òun máa ń pariwo. Ìjọ́ kan ló bá tún pè mí ló bá ní ṣé lóòótọ́ ni pé òun máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn èèyàn. Ìwọ náà máa rú àwọn ọ̀rọ̀ bẹ́yìn. Jọ̀ọ́, báwo nìyẹn ṣe wá pè mí? Kò bá mi sọ ọ̀rọ̀ yẹn rí náà. In fact, gan lójú mi kò kí ń gùn wá gàlégàlé bí bó ṣe máa ń ṣe lọ́fíìsì mọ́nà. Àwa dẹ̀ mọ̀ pọ̀wọ́ ẹ̀ làwa bá ń bẹ̀. But originally bó ṣe yẹ kó rí gangan nìyẹn. Ìwọ lẹ̀mí ọ̀gá mi wà lọ́wọ́ ẹ̀ báyìí. Anyway, oníbọ̀bọ̀ yẹn ń bọ̀ ń bàdàn nítorí títí ẹ̀. Mama ṣe rí ma nìyẹn o. Òun ló sọ pé òun fẹ́ wá sí Ìbàdàn kò ń ṣèmi ni mo invite ẹ o. Agolọ́wọ́. Agolọ́wọ́ kí ni? Torí ẹ̀ lèmi ṣe sọ pé kó máa bọ̀ nílé ẹ̀. Torí mi ò lè gbé lọ sí ilé Malik. Gbọ́ ìyẹn náà dà. Anyway, ọ̀rọ̀ gbogbo lórí owó ṣá o. Owó kí ni? Ṣówó tí mi ò tí gbà tí ò tí tẹ̀ mí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àmọ́ èmi náà gbọ́dọ̀ ṣe àdéhùn tèmi náà pẹ̀lú tiẹ̀ torí mi ni agent. Mi ò dẹ̀ lè kàn máa ṣiṣẹ́ for free. Ṣó ti yí ẹ? A ló serious ẹ. Ó pọ̀ Fẹ́mi ọ̀gá mi. Èló gangan ni mo fẹ́ fún ẹ. Ó pọ̀ Fẹ́mi ọ̀gá mi. Get out. Ẹ̀mí ọ̀gá mi gangan. Mi sílẹ̀. Fi mí lẹ̀ jàre. Ẹ̀mí ọ̀gá mi olówó orí ẹ̀dì. Ó pọ̀. Hi. Wow. I just wore the same t-shirt. Mo rí pé ó wá sálẹ̀ látẹ̀kàn, kí ló ṣẹlẹ̀? I'm okay. Are you okay? You're not... Oh, sorry. I just told you that I'm okay. Mi ò rí ẹ́ nsàlẹ̀ ni mo fi wà worried. Well, I have cramps. Sorry. Oh, sorry. Okay, should I make you tea or is there any medication that you usually use? No, I'm okay, thank you. Okay, jẹ́ kí n lọ ṣètò tea fún ẹ. Ó máa calm me down. Whatever. Okay. Malik, I thought that... Ẹ lè máa jẹ́ kó kára ẹ balẹ̀. Pẹ̀lẹ́. Eddie, you're not a serious person, though. So you came all the way from Lagos. So what makes you think I won't show up? I told you I was going to show up. Mari Kiri. Nini. What? So yẹn pé kò sí àdúrà ọ̀rọ̀ àbí àwáyé àbí àkàsọ tí mo lè sọ tó máa jẹ́ kó dá mi lóhùn ká padà sọ̀rọ̀ ọ̀fẹ́ wa mi. Oh well, ibi tèmi bá ti kí wọn pé ó dàárọ̀. Èmi ò kí ń kí wọn kálẹ̀ ńbẹ̀ mọ́. Ní jẹ́ ká kí wọn kálẹ̀, mi fúnra mi gan ti wá báyẹn sì pé ká lè kí wọn kálẹ̀. So mo ti sọ fún wọn jẹ́ ká máa bọ́rọ̀ fẹ́ wa lọ. Kò sọ̀rọ̀ ọ̀fẹ́ kankan tá fẹ́ bá lọ. So tí àwọn tó ń kó kiri tán ò bá já ẹ sí kólóbó, o ò ní rántí pé o ní níní kan bí kan àbí. Ọ̀rá tí mo bá ní mo bẹ̀rẹ̀ iṣẹ́ ńkọ́. Well, mo ti ríṣẹ́ ń bíbà. Irú iṣẹ́ wo ló ń ṣe? Kátàkárà ni. Kátàkárà. Mo ní mo bẹ̀rẹ̀ iṣẹ́ tó máa fún ẹ lówó ńlá, o ló ń ṣe kátàkárà. Báwo ni ẹ ṣe fẹ́ pè ẹ́? Eddie, mo níṣẹ́ tí mò ń ṣe ń bí. Kátàkárà dẹ̀ ni mò ń ṣe. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ń fún mi ní owó. Jọ̀ọ́, ìgbà wo lo fẹ́ máa lọ? Torí ilẹ̀ ti ń ṣú. Ní iṣẹ́ tí wọ́n lé mi ni ẹni. Èmi ò lé ẹ o.
Èmi kàn tẹ̀lé ọ̀rọ̀ àwọn Yorùbá tán ní ẹni abíire kan ò kí ń rìn rò. Ó dá ìyá Yorùbá, ó dá mi lójú pé tó bá máa fi sùn, tó bá máa jí, tó bá máa ronú sí nǹkan tí mò ń bẹ sọ. Wàá rí nǹkan tó máa pè ẹ́. Tó máa pè àwọn méjèèjì ni mò ń bẹ sọ. Just a play. Can I at least get a hug? That's my girl. Oh, it's okay. Baby, can I get a kiss? No. Hey! Huh? When a woman tells you no, you should learn to desist. And who is this? Please, let's go to the hospital. On my discharge, mommy, look. I'll give you a call. What? I need to get my bag. One bag there, Daddy. Níyànlá. Yes, ma. Ó ṣe ọkọ mi. Kò tọ́jú ọmọ tọ́jú ọ̀nà. Àmì ma. Mo dúpẹ́ gan-an. Yes, ma. But mommy, ẹ need láti dúpẹ́ lọ́wọ́ mi. Tó bá jẹ́ yín lẹ bí mi, ṣé mi ò ní tọ́jú yín? Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ mi ni mo bí ẹ, o lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ náà yẹn. Ká ní wípé wọ́n gbà wá láyè lọ hospital yẹn kó máa sùn tì mí. Ó dá mi lójú pé wàá máa sùn tì mí. Ó ṣe gan-an. Yes, ma. Malik, ó tẹ̀ dá sí gbogbo nǹkan tá à ń sọ ń bí látẹ̀kàn. Bá mi dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀. Ó ṣe. Just like that. Ṣé òwe pọ́nmọ alálùbáríkà lọmọ ẹ̀ ni? Dúpẹ́ proper bó ṣe yẹ kó dúpẹ́. Tó bá jẹ́ ọmọ tó fẹ́ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tí ò gbẹ́kọ̀ọ́ náà, kò ní mójúṣe tó yẹ kó ṣe. Màmí, mo ti kí already, ó ṣe. Mommy, it's okay, ma. D'accord. Yes, ma. Ẹ rọra pẹ̀lẹ́ sẹ́yìn bẹ́ẹ̀. Ọ̀tara. Rárá, ma. Ẹ rọra mọ́ mi. Àṣà ní pé kẹ́ ẹ gbé wa. Oyin tó yẹ kẹ́ ẹ gbé gan ẹ̀ nígbè. Oúnjẹ tí mo fẹ́ bá mọ́mí sè, ṣé kí n báwo náà ṣe tiẹ̀ mọ́? Malik. Kí ló tí mo bá ẹ sọ̀rọ̀ tó dá mi lóhùn? Nǹkan tó bá ti wọ ẹni kò ṣe. I don't understand. Kí ni nǹkan tó ṣe ẹ́ gangan tó fi ń ṣe gbọ́nkú káàkiri inú ilé látàárọ̀? See, tó bá mọ̀ pé drama tèmi àti ẹ̀ ń ṣe yìí, ó ti sú ẹ. Bóyá ká kúkú fi gígùn. Who was that guy? What? You heard me. Who was that guy? What guy? Tó ń dì mọ́ níwájú ilé Ifẹ̀. My ex. And ṣé torí ẹ̀ ló ṣe ń di gbọ̀nkú káàkiri inú ilé látàárọ̀? Hold on, how is that even your business to start with? You're not my father, so mind your business. That guy is your ex. Your ex should be in your past. Why are you bringing your past into your present? Or are you still in love with him? What? Yeah, you heard me. Wait. Why are you scolding me? Ṣé wọ́n ló bí mi ni? Mi ti ẹni mo mọ ẹjọ́. Malik,
What was that about? Why did you kiss me? Rama sọ̀rọ̀. That wasn't part of the agreement. Ṣó fẹ́ kí màmí gbọ́ ni Rama sọ̀rọ̀. You should be sorry. Oh. You kissed me without my consent. Okay, I'm sorry. Okay? Má bínú. Fún nǹkan tó ṣe yẹn, o máa sanwó fún mi. Èló ló fẹ́? Tó bá ti dàárọ̀ la, mo need láti máa lọ. Ọlọ́run kúkú ṣe ẹsẹ̀ mọ́mì tí ń ranlẹ̀ dáadáa. Èló ló fẹ́ kí n san fún ẹ? Kí n lè máa fẹnu kò ẹ́ lẹ́nu lójoojúmọ́. What? Is this a joke? Or am I a joke to you? Do I have your consent to kiss you now? Ṣóúnjẹ yẹn ò tí ready ni. Mommy. Ebi tí ń pa wá ń bí o. Mo fẹ́ díṣẹ́ ni, ma. Mo fẹ́ díṣẹ́. Okay. Calm down. This guy is getting into it. Just calm down. Ẹ̀yin méjèèjì. Àdéhùn wo ló wà láàrin yín? Ṣé fẹ́ chicken sí ma? Ṣọ́rọ̀ chicken ni mo bẹ́ sọ. Ó ti rẹ̀ ní tí ebi ń pa tí ò jẹun rí. Mo ní agreement wo ló wà láàrin ẹ̀yin méjèèjì tó wọ́n oúnjẹ kọ́ ló ń ṣe mí báyìí. Ẹ ti wọ́n dẹ̀. Tẹ́lẹ̀ máa fọpọlọ ẹ̀ ṣe rí àbí. Mo jọ fúù lójú yín. Gbogbo géèmù tẹ́yìn méjèèjì ń play kò sí lè sí mi mọ́. Gbogbo nǹkan tí ẹ̀rù pẹ́ fi ń bò alẹ́ ẹjọ́ yẹn gan-an làṣírí yín ti tú sí mi lọ́wọ́. What is wrong with you? Miss Man, get down, or I will scream. What exactly is your problem? You're not even a gentleman at all. Bó ṣe rànjú. Nǹkan tóun náà ṣe, ó kàn ṣe láti fi múnú yín dùn ni mà. Ó ṣe láti fi múnú mi dùn. Àbí ẹ̀yin dọ́gbọ́n jìbìtì láàrin ara ẹ̀yin méjèèjì. Ẹ ti wọ́n dẹ̀, òmùgọ̀, òpònú tí ó mọ̀ pé ibi táyé yí sí èmi gan ti bá yín yí síbẹ̀. Ẹ̀rí lè tó dáńbẹ̀ tó yẹ kẹ́ yí sí o. A jọ ń play game fúnra wa ni. Ẹ̀ṣẹ̀ tí mo fi rọ́. Tẹ́ fi admit mi sí hospital. Èmi náà play game fún yín ni. Mami, ẹ parọ́ fún mi ni. Dákẹ́ ní ẹja rẹ̀. Táyì bá parọ́ fún bí òṣèwọ́. Ó mọ̀ sọ wípé kí ẹ̀yin méjèèjì máa wá wò mí ní hospital lójoojúmọ́ kí n lè bá fún yín láyè láti wò bí ẹ máa understand ara yín ni. Jọ, ṣé iṣẹ́ irọ́ pípa nìwọ yàn láàyò ni? Ó ti di ilé mélòó tó ṣe nǹkan tó ṣe fún Màlíkì tó ṣe fún? Mi ti ṣe rí ma. This is my first time ma. Nítorí owó tó ṣe rò wípé kò pa mí lẹ́kún. Ìwọ náà fi rẹ síkùn ara mi. Ó bí ọmọkùnrin ẹyọ kan ṣoṣo. Wọ́n wá play with game tí ẹ méjèèjì play fún mi. Wọ́n play ẹ̀ fún ẹ. Tó o bá mọ̀ báwo ló ṣe máa react sí? Jọ, kí ló sọ fáwọn òbí ẹ̀ lébo ló sọ fún wọn pò lọ? Àbí àwọn náà mọ̀ wípé irú iṣẹ́ tó ń ṣe láti wá máa kówó fún àwọn eléyìí? Rárá ma o. Actually torí pé mọ́mísí mi sick mo dẹ̀ need owó. Òun ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe. I'm sorry. Malik, mọ́mísí ẹ̀ sick. Ó need owó. O ò lè help ẹ̀. O ò lè support ẹ̀ kí mọ́mí ẹ̀ wá òkè. Abọ́mọ mi náà wà lára àwọn ọkùnrin tó jẹ́ wípé mówó wá fẹ̀yìn lẹ̀ ní ẹ. Mami, mi ò mọ̀. Ó kò wù ẹ́ láti parọ́ fún mi ni. Ó wù ẹ́ láti fi ọpọlọ mi ṣeré torí ti rí múgùn. Àbí bẹ́ẹ̀ kọ́?
Ó dàbí mo ti overstay níbí báyìí. Màámi, ẹ̀yin náà lè fà ẹ̀yin lè jẹ́ kí n parọ́ fún yín. Lọ́nà wo kí ni mo fi fà tó fi parọ́ fún mi? Tí mo fi deserve pé kó parọ́ fún mi. Tí mo fi deserve pé kó tiẹ̀ máa rò pé ó yẹ kí n múnú ìyá ìdùn nígbà kankan. Kí nìkan náà? O lẹ́nu ọ̀rọ̀ mọ́. O ṣé o. Tílẹ̀ bá ti mọ́, mò ń kẹ́rù mi, mò ń lọ lé mi. I'm tired of it. Màámi. Malik, tó bá dọ̀la, èmi náà máa lọ. And please don't bother about the money. I'll find a way around it. Thank you. Malik, you are not happy. Inú ẹ̀ ò dùn pé àṣírí ẹ̀ tú sí mi lọ́wọ́ àbí. Jọ, èmi kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ gbogbo nǹkan tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni, látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ géèmù, a jọ bẹ̀rẹ̀ papọ̀ ni. Sórí nígbà àkọ́kọ́ tọmọbìnrin yẹn ti wọnú ilé, ó ní mo ti rí pé ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ò bára wọn mu. Malik, nǹkan kan wà tó rú mi lójú gangan tí mo fi ń play along pẹ̀lú yín. Mo fẹ́ mọ problem tí mo ní àbí problem tí wọ́n gangan nítorí mo mọ̀ pé òkè ṣòkòbó. Ṣáàtì bóbìnrin sọ̀rọ̀ ní problem ni nítorí kò yé mi. Àbí owó tó níyẹn ló pọ̀ tó rúbọ ẹ̀ lójú tí ò jẹ́ kó mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́, tó fi rò wípé ó yẹ kó máa bẹ́ everybody tó bá ti rí sọ̀rọ̀ bó ṣe wù ẹ́. Ṣé bí mo ṣe train ẹ nìyẹn? Malik, tó bá róbìnrin tó wù ẹ́ tó fẹ́ bá sọ̀rọ̀, ó ní láti bá sọ̀rọ̀ with love, passion, àbí gbogbo orúkọ tí obìnrin bá fẹ́ tó lè mú jẹ́ kí inú obìnrin máa dùn. Kò ṣe kó wá bìlífù pé torí pé mo ti lówó mo lè bá everybody sọ̀rọ̀ tó bá ṣe wù mí. Ayé ò gbà bẹ́ẹ̀. Ego yẹn gangan ló ń pa ẹkù lọ. Torí kò ń ṣe àti bóbìnrin sọ̀rọ̀ gangan ni problem ẹ̀. Àmọ́ èmi ni mo tó báyìí. I have my money. Ṣé bówó mi ni màá ná? Nǹkan tó ń pa ẹkù lọ nìyẹn. Ṣé kí n wá sọ tọrọ fún ẹ? Torí mi ni mo bí ẹ ní ìdílé tiẹ̀ síbi tí ó dáa. Ọmọ gidi lọmọ níní o. Ọmọ alálùbáríkà gbáà ni. Bó ti wo ìwà àti ìṣesí ẹ̀ dáadáa, mo rí pọ́mọ tó yẹ lẹ́nu. Tó bá wá jẹ́ pé àti bá sọ̀rọ̀ ló lè bá sọ, bóyá torí ìwà àwọn ìwà tó ti rù sí, ṣé wàá fún mi láyè kí n bá sọ̀rọ̀? Àbí wàá ṣe bí ọkùnrin ṣe ń ṣe gangan fúnra ẹ̀? Ọ̀rọ̀ ẹ ti yé mi. Èmi ni mo mọ ohun tó tọ́, màá dẹ́ gbé ìgbésẹ̀ tó yẹ kí n gbé. Àmọ́ eléyìí tẹ́ ẹ mú nǹkan ló máa solve problem ẹ o. Kó o ṣe ọkùnrin gidi gangan ló máa solve problem ẹ.
ẹ gbà mí. Níní ọlá gbà mí, ṣàánú mi. Mi mọ ọkọ tó ṣe Malik lókè ó ti ṣe rẹ̀ léṣe dápò ṣàánú. Malik bá mi yẹ kó jọ. Malik wọ́n bá wọ́n ṣe yẹ léṣe o. Malik. What happened to you? Kí ló ṣẹlẹ̀? Mọ́mì náà sọ pé. Mọ́mì sọ pé kí ni? Jọ. Kí ni mo sọ? Ṣé bẹ́yìn lẹ sọ pé ó ṣe àbí nǹkan ṣe something? Ẹ jọ kí ló ń ṣe ẹ̀yin méjèèjì nù? Ó dẹ̀ jí, ó kó gbogbo ẹrẹ̀, ó fẹ́ kúrò nínú ilé kó máa lọ bẹ́ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹni tó bá tẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ obìnrin, ìwọ ń kọ́ Malik. Ṣó yẹ kó àlá ẹ̀ kó kúrò nínú ilé? Abẹ́fẹ́ sọ fún mi pé mi mọ̀ pé ẹ̀yin méjèèjì ń fi ara yín. Màmí, ta ló sọ fún mi pé mo nífẹ̀ẹ́? Mi ò sọ bẹ́ẹ̀ o. Ẹ sọ bẹ́ẹ̀. Ó dáa. Èmi gbà pé ó sọ bẹ́ẹ̀. Àmọ́ ńgbà tó ò nífẹ̀ẹ́ sí, kí ni reason tó ṣe sáré eré kẹ́mi bọ́lá rẹ̀ nígbà tí mo sọ fẹ́ pé nǹkan ṣe Malik tó fi sáré bọ̀ wá ní yàrá ẹ̀. Yàrá tó ti kẹ́rù tó ti jáde kí ló padà wá ṣe ń bẹ̀? Èmi mo kàn wá ṣáájú ẹ̀ lásán. Màmí, kí ló dé tẹ́ fi ń parọ́ fún? Ẹ dákẹ́jàre. À ń torí ọ̀jàjà. Ó ní ta ló ń jà lẹ́yìn ìkùlé òun. Kí dé sì wò jọba bẹ́ẹ̀ náà? O ò lè ṣe bí akọni kó o ṣe ọkùnrin. O fẹ́ sọ fún mi pé mi mọ̀ pé o nífẹ̀ẹ́. Àbí mi kì í rí bẹ́ẹ̀ ṣe máa ń wora yín tó bá ń wà nínú ilé bá ṣe jọ wà nínú ilé yẹn. Mi ò rojú tó fi ń wò. Màmí, báwo ni mo ṣe ń wò? Ó dáa. Wojú mi. Kó o sọ fún mi wípé o ò nífẹ̀ẹ́ kó bàbá tẹ̀ lọ. Ayaọlá. Jọ. Ìwọ náà sọ fún mi wípé ó wú ẹ bó ṣe kẹ́rù ẹ̀yẹn kó kàn kẹ́rù ẹ̀ jáde kúrò nílé o ò nífẹ̀ẹ́ sí Malik ọmọ mi. Alálàálá èwo làwa náà ṣeré eré orí igi àwa náà ṣe gbàrí arúgbó ṣomidan rí àwa náà ti wà nínú agbami ìfẹ́ rí bẹ́ẹ̀ ni ìfẹ́ ìgbà náà olódì Malik tó ń pè lọ́kọ ẹ̀ wo àlàyé mi ò kà gbọ́ ẹ̀yin méjèèjì ni ẹjọ́ bára yín sòótọ́ ọ̀rọ̀ tó yẹ kí n bá yín sọ ṣe bí akọ. ọ̀rọ̀ agreement ni àṣẹ Olúwa ni torí kí tọkọtaya kan máa gbé ní rẹ́pọ̀ ilé ọkọ dùn gbé aya rere dùn fẹ́ apọ́n tí ó láyà tètè wá kàn ṣe o. ọ̀rọ̀ agreement ni àṣẹ Olúwa ni torí kí tọkọtaya kan máa gbé ní rẹ́pọ̀ ilé ọkọ dùn gbé aya rere dùn fẹ́ apọ́n tí ó láyà tètè wá kàn ṣe o. ìbára làbúra nìkan kì í bú Ṣàngó lẹ́rù bẹ́ẹ̀ tí ó sì lórí o orí àgbàpọ̀ láìkí ojúṣe méjì wọn wòran ẹsẹ̀ di méjì wọn rìnnà tara alákàdá bóyá ṣe ń tó níṣe ọ̀rọ̀ agreement ni àṣẹ Olúwa ni torí kí tọkọtaya kan máa gbé ní rẹ́pọ̀ ilé ọkọ dùn gbé aya rere dùn fẹ́ apọ́n tí ó láyà tètè wá kàn ṣe o. tàbá gbáyé ta dára ta tún ṣògo torí aya tọmọ ni. tàbá gbáyé ta dára ta tún ṣògo torí aya tọmọ ni. ṣebí báládì ò sí ilé ọmọ wọn lọ́jọ́gún ẹ̀kọ́. ọlọ́mọ ló láyé òye ọlọ́mọ ló láyé òye. orí tó fún wa bí fún wa wò tọ́jú ọmọ wa kọ́mọ wa máa dòkú lójú ẹ̀mí wa o. ìrètí àgbáyé ṣe kọ́mọ wa kó ṣe jù bẹ́ẹ̀ lọ. ọlọ́mọ ló láyé òye ọ̀rọ̀ agreement ni àṣẹ Olúwa ni torí kí tọkọtaya kan máa gbé ní rẹ́pọ̀ ilé ọkọ dùn gbé aya rere dùn fẹ́ apọ́n tí ó láyà tètè wá kàn ṣe o. onítẹ̀mí àyànfẹ́ gbọ́n
o olólùfẹ́ jọ̀wọ́ gbọ́ tèmi o olólùfẹ́ o jẹ́ ká jọ bára wa ṣe ìfẹ́ ló ṣe pàtàkì ló ṣe kókó ọlọ́mọ ló láyé òye ọ̀rọ̀ agreement ni àṣẹ olúwa ni torí kí tọkọtaya kan máa gbé ní ìrẹ́pọ̀ ilé ọkọ dùn gbé aya rere dùn fẹ́ àpọ́n tí ó láyà tètè wá kàn ṣe o.